منهاجنا القرآن وسنة شعارنا الإسلام تمكين ثم الخلافة الإسلامية أهدافنا تحرير الأرض ثم الخلافة مثل النبوة لا لليهود ولا ملقينافة لا لليهود ولا ملقينافة جماعة تعاون. أعوذ بالله من الشيطان الرجيم. Èmi wò pé kò nídìí àwọn èèyàn sáà ń sọ pé ká bó ṣe fídíò 2 minutes bó ṣe fídíò 2 minutes 2 minutes náà rèé o ẹnì kan arrest wa o wọ́n ní DSS ọ̀rẹ́ wa ní DSS o fídíò tí ó jáde kíní rally solidarity rally tá a ṣe fún Palestine lánàá kò sí tí DSS ọmọ ń bẹ kò sí tí ọlọ́pàá ọmọ ń bẹ kò sí tí táwọn èèyàn ọmọ ń bẹ and then láti bí àná náà ni àtijọ́ sọ̀rọ̀ láwọn ẹ̀ka àwọn tí ń bẹ local government ń bí so ọ̀rọ̀ arrest àwọn tí wọ́n ń lérò burú tí wọ́n ń rò bẹ́yà tó bá arrest yẹn gan ṣé aburú ni lórí ojú ọ̀nà Ọlọ́run ká tó ń bèèrè pé irọ́ ni ẹni kan arrest wa èmi fẹ́ sùn ni èmi ní kò ní ìdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ìṣẹ́jú bíi mélòó kan sọ pé àní ò ní ìdí ibẹ̀ ti lọ àti ní káwọn èèyàn ó dìbọ́ǹkẹ̀ kí wọ́n gbé sórí péèjì wa wọ́n dẹ̀ ti gbé sórí péèjì wa wọ́n ń gbà tí àwọn afáwà kọ̀ọ̀kan náà tó wá dá sí pé àní káwọn èèyàn lè mọ̀ pé lórí ẹ̀yìn tẹ́ ń lérò aburú àtàwọn wọ̀yẹ́múkúrú náà wọ̀yẹ́múkúrú lọ wallahu khairul makirin wọn arrest wa o ọ̀rẹ́ làwa àti agbófinró àtọlọ́pàá o especially DSS àjọ against anything tó bá lè ba Nàìjíríà jẹ́ ni àwa náà tẹ̀sí rí àjọ ní Nàìjíríà ni ẹ̀yin èèyàn wa àwọn tó fẹ́ máa ba Nàìjíríà security ló kọjẹ́ àbí tó fẹ́ fi dá wàhálà alẹ̀ àwa rèé o secretariat àti tààrùn làwà ìwọ wò ó gbogbo ẹgbẹ́ fídíò lọ ju ó rí o secretariat àti tààrùn làwà ibi tí mo ti ṣe fídíò tá a wí náà rèé o mọ́sálásí wa rèé o gbé lọ́nà mọ́sálásí o ọ̀nà mọ́sálásí rèé o ọ́fíìsì wa rèé o so èmi náà wá rí èmi máa ń gbatẹ́gùn bíi tí wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan so nígbà tá à ń gbé wá wípé àwọn blọ́gà kan ti pọ̀ lórí kínní wọ́n ní sáti arrest Sheikh Dawood Moran rè láàrin àwọn èèyàn rẹ̀ yọ àwọn èèyàn àwọn kálukú náà lọ wá bá mi pé ẹja lọ wò lóòótọ́ sí òótọ́ ni àbí ó ti le tó báyìí àwọn èèyàn ń parọ́ Nàìjíríà gan ọlọ́mọdé kí irọ́ ba Nàìjíríà jẹ́ o ìjọba Nàìjíríà ìjọba tá a jọ gbé síbẹ̀ ni ara wa tá a tẹ̀ka Tinubu rè tá a dẹ̀tàn campaign fún àlebẹ́lọ́n kí ìjọba Nàìjíríà ò bàjẹ́ torí tó bá bàjẹ́ gbogbo kálukú ni ó kó bá ń lé rẹ̀ Nàìjíríà security àkísọ̀tà rẹ̀ àsìníjọ́ta rẹ̀ láé àti láé tọ́lá náà ní security ẹ̀mẹ́yẹ nǹkan là léṣe dáàbà tí rí SS àbí ká rí ọlọ́pàá àbí ká rí civil defence àti gbogbo ẹ̀ka Nàìjíríà security so àwọn kankan bẹ tá a lágbára àti ṣe níbi oṣù kan àbọ̀ sí ìsìn odidi mọ́tò kan àbí méjì odidi mọ́tò ńlá kan la mú tí wọ́n kó igbó cocaine oríṣiríṣi ó tó oríṣi mẹ́fà kílẹ̀ máa ń mú kílẹ̀ àwọn burúkú yẹn máa ń mú kolos la mú lágbára àti tìyàn mọ́lé a lè mú yàn lẹ́ẹ̀dẹ̀ security ni àdẹ̀fàlẹ́ àwọn mo tó dọ̀yẹ̀ tó tẹ̀lé a tún mú àwọn tuntun mi àfàlẹ́ àwọn DLS lọ́wọ́ àbúkọ́ ń gbé wọn NDLA àfàlẹ́ wọn lọ kódà àwọn tó wá fún mi láwọ́ọ̀dù agbé sórí net wọn bẹ lórí péèjì wa so gbogbo bí ọdún bíi mélòó kan náà sì ṣe táwọn kan jí wáyà Nitel àbí kí wọ́n gbókọ̀ wọn wáyà bẹ́ẹ̀ kí ló kọ àwọn tí wọ́n ti pa sẹ́tì yìí Nitel àwa ìlà mú wọn àwọn tí ó yẹ kó ìfọ́fù ń bẹ àwọn èèyàn tí wọ́n ní wọ́n máa sọ́ọ̀lù nígbà rí pé DSS lọ́ba wa ṣe tí wọ́n fi ṣe é mú tọ́lá bàbá lè mú èèyàn a lè tì mọ́lé nígbà wa lè tì mọ́lé àjẹpéjọba ní ọba tì mọ́lé àyẹ̀dà tó bá jẹ́ èrò ọlọ́pàá
àbí èrò NDLA àbí èrò tó yẹ pé SS ló lè yanjú ẹ̀. Báwo aláṣẹ àjọta SS àìsọ̀tà SS wọ́n lè bí wá lè re information àbáwọn kan lẹ̀wà ló kọ tí ò sí irú ẹ̀ tó lẹ̀wà ló kọ tí ò sí nísìnyí ó yẹ kó lọ rojọ́ láìpẹ́ ẹ pé àló kọ tí ò sí agbèyìn lọ ilé ẹjọ́ ẹ múra lẹ̀ àwọn àti yín ló kù mẹ́wàá tó àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yin aráàlú wa Amiru Tahun the Grand Mufti of Yorùbá land Edo and Delta àwa rèé o ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sán àwọn èèyàn gẹ́gẹ́ tí ń dìbò ọ̀kẹ́ orí àwọn èèyàn pé pọ̀ ẹ̀yìn tí tó wù yín nù inshallah ká tó lọ́dún kan ẹ̀ ti bọ́ sí inú ẹ̀wọ̀n wọn ẹ̀ tó lọ títọ́ ọlọ́pàá náà àmọ́ àwa munadil ni wá oní ẹni tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé kò síbi tí àti lè jà fẹ́tọ̀ ọmọnìyàn tó àwọn kì í ṣe terrorist àti ní jẹ́ terrorist láìláì àmọ́ against terrorist ẹ tún mọ̀ pé anti Boko Haram ni wá anti bandit ni wá anti togri náà ni wá anti àtọ́fẹ́ máa yà àwọn ọmọ wa ní wèrè tí wọ́n fẹ́ máa wé gbó tí wọ́n ń tà fún wọn náà ni wá anti anything tó bá lè destroy country wa so adẹ pọ̀jù bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó ti nìsín àpọ̀jù gbogbo bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó bu Ọlọ́run àdúrà àwọn afọ àwa gbàlẹ̀ lórí níparí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹni sẹ́wọ̀n ǹjẹ́ ó mú yín sẹ́wọ̀n ẹni sẹ́wọ̀n èmi ti fẹ́ sùn ni o so àwọn tó jí mi àwọn ọmọ yàtọ̀ ẹni tó ń tan náà sí mi lójú so ẹjọ ẹ̀rọ ọkọ̀ lọ sùn lé yín so àjèrè wọn àmú wa o wọn àrẹ́sì wa irọ́ ni wọ́n ń pa o àwa rèé o so máa fẹ́ sùn ẹlẹ́yìn náà lọ sùn Ọlọ́run wà pẹ̀lú wa sàlámù alẹ́.